Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. Èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́. Ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò. Olùkọ́ àgbà ló nìyẹn. Gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí dókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì Ọlọ́run ọba ló rán ẹ. Ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú o, ó dọ̀wọ́ gbogbo wa. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. Láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́ la fojú rí o. Ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa. Ogun ò lè gùn kó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. Ohun tó ń ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ̀ ìtàn ní òròyìn gbogbo wọn. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì ikú kan ò ní ẹ̀ pa. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. Mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi kedere. Ẹ mọ̀ tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Láàjì Àbáàsì tí gbogbo ìlú ń pè ní olùkọ́ àgbà. Àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo sì dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri tìbútòrò àgbáyé. Ẹ̀dọ́ sí páyìn gangan ní ìtàn Yorùbá, ẹ̀yin ni olùkọ́ àgbà, ẹ̀yin lẹ̀ ń dá aṣọ́rò wa o. Ẹ̀yin lẹ̀ ń làkàkà pé bóò ni ìtàn àti àṣà wa, bóò ni ò sí ní parẹ́, bóò ni ìtàn àti àṣà wa, bóò ni ò sí ní wọ òkun. Mo wá dúpẹ́ o fún àtìlẹyìn yín, èmi náà kọ́lẹ̀ ń ṣe àtìlẹyìn fún o bí kì í ṣe Elédùmarè ọba àdáyé ọba tó dá ọ̀run. Pé ìsìn darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ètò yín ètò wa ìtàn Yorùbá. Abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní abala ètò ìtàn Yorùbá. Ẹ̀rí abala àkọ́kọ́ òun náà ní abala àmọ̀dájú níbi tá a ti máa sọ fún wa nípa àṣìwé ọ̀rọ̀ tàbásìgbé ọ̀rọ̀ tàbásìpa òwe tàbí àwọn nǹkan àmì ńláńlá ní ilẹ̀ Yorùbá. Ẹ wá rí abala ẹlẹ́ẹ̀kejì ní abala ìwádìí ìjìnlẹ̀ níbi tá a ti máa ń sọ ìtàn tó kún fún ìwádìí tí kì í ṣe àlọ́ tàbí àròsọ tàbí àpọ́npa bí ìtàn ṣe wá gẹ́lẹ́ náà ni a ṣe máa ń sọ. Ẹ̀rí bẹ́ẹ̀ náà ṣe ń darapọ̀ mọ́ wa ohun àkọ́kọ́ tẹ́yìn náà lè ṣe láti gbé àṣà Yorùbá lárugẹ àti ìtàn Yorùbá òun náà ni wípé ẹ máa bá wa fi ètò ìṣọwọ́ sí àwọn èèyàn káàkiri àgbáyé, èyí náà ẹ máa bá wa jù fáwọn èèyàn fáwọn olólùfẹ́ yín káàkiri, ẹ máa bá wa pín káàkiri àgbáyé, ẹ ṣé gan ni. Báwa náà sì wá mọ̀ pé ẹyẹ kì í fi apá kan fò. Ẹ̀rí ọmọ mi ojú tó lé ojú tó ko ó tó ti débì ìṣe rẹ̀ ó ti wà ní àrọ́wọ́tó ọmọ wọlé bọ̀. Owó bó ṣe ń kànlẹ̀kùn mò ń gbọ́ ojú tó lé máa wọlé bọ̀ kátán kánkànkán. Bàbá ẹ kalẹ̀. Kárí láì àsìkò òjò yìí àkókò òǹgbẹ òrí méjì ni òjò túra sí ni a rò yí pé kò ní lè já ṣètò àmọ́ gbọ́ Ọlọ́run ọ̀kẹ́ wa ó tètè mú ọwọ́ dúró torí náà kó àbọ̀ sí àgbàlá ìtàn Yorùbá.
ẹ rí Yorùbá ní pé yìnyínyìnyín kẹ́ni sèmí bí ẹ̀yin ṣe ń wò wá tẹ̀sí ń gbọ́ wa kedere káàkiri àgbáyé àwọn kan ni wọ́n ṣe agbátẹrù ètò yín ètò wa ìtàn Yorùbá tí à ń wò ẹ̀já sáré kàn sí wọn o láwọn tó ṣe agbátẹrù ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ṣe agbátẹrù tàn tí à ń wò yìí ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti ọwọ́ òkè àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Hakeem Adébáyọ̀ ní orílẹ̀-èdè Sweden ní ìgbàgbé Àbáyọ̀mí ọ̀kan làwọn ní Abá ní Abíálọ̀ mo dúpẹ́ òun tó pẹ́ dá ẹ̀mí ìgbàgbé ní mi wọ́n ní mọ̀dàkọ àwọn láti ìpínlẹ̀ Èkó bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Olúwanísọlá Àrínọlá Ọ̀kánbí láti United Kingdom mo dúpẹ́ lọ́wọ́ ẹni mi pàtàkì láti orílẹ̀-èdè Italy àwọn náà ní kí n má dárúkọ àwọn àti ẹni mi pàtàkì lórílẹ̀-èdè Ireland àwọn náà ní kí n má dárúkọ àwọn ìgbàgbé Ọláníran Babátúndé o David nílùú Èkó Àfà Síkírù ní Benin Republic mo dúpẹ́ Àfà Síkírù ní Benin Republic Gbémisọ́lá Bákàrè láti orílẹ̀-èdè Amẹ́ríkà mo dúpẹ́ mo tọ́pẹ́ dá ìgbàgbé bàbá mi Rasaq Àjàó àrà ọ̀sán pẹ̀fú ẹlẹ̀ àgbà nínú àwọn òṣèré nù orílẹ̀-èdè Amẹ́ríkà rẹ̀ bá fi ṣe bùgbé ìgbàgbé Olúwaṣẹ́gun Adédàpọ̀ Báwo ní United Kingdom adéńkọ́ mo dúpẹ́ láti orílẹ̀-èdè Emirates lọ ní Dubai mo dúpẹ́ mi gbàgbé Abdulhafiz Hamsat ní South Africa mo dúpẹ́ Ọ̀yá Adébẹ̀sì ńkọ́ ní ìgboro ìlú Ìbàdàn mo dúpẹ́ Ọmọgàjọ Láwálé Ọlálérè ní agboolé apabí ẹlẹ́sìn ní Kọ̀bọ̀mọjẹ́ nílùú Ìbàdàn orílẹ̀-èdè Amẹ́ríkà ni bàbá fi ṣe bùgbé mi gbàgbé Dr. Abiodun Àyàndá United Kingdom Adébáyọ̀ Abíóyè ńkọ́ ní ìpínlẹ̀ Kwara mo dúpẹ́ bákan náà ni mo sì dúpẹ́ lọ́wọ́ Bọ́lájí Eégúnjọbí fún àtìlẹ́yìn gbogbo ìgbà mo dúpẹ́ mo mọ̀ lóore o ìgbàgbé Taofik Ajíbọ́lá ní orílẹ̀-èdè France bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Olúmídé Akínlóyè ní Australia àti Tósìn Ìdòwú ní United Kingdom bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Alhaji Bashiru Lawal Alade ní ìpínlẹ̀ Èkó mo dúpẹ́ òun tọ́pẹ́ dá lọ́wọ́ Alhaji Bashiru Alade ní ìpínlẹ̀ Èkó mo dúpẹ́ fún àtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Máyọ̀wá ní orílẹ̀-èdè Italy ìgbàgbé Ọlábísí Ayọ̀dèjì ní orílẹ̀-èdè Amẹ́ríkà Àjàúnkọ́ Tajudeen mo dúpẹ́ òun ní orílẹ̀-èdè Amẹ́ríkà bákan náà mo dúpẹ́ lọ́wọ́ ìyá dáadáa Abímbọ́lá Phillips ní orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn tí wọ́n ṣe agbátẹrù ìtàn tí à ń gbọ́nù torí náà ẹ̀yin náà lè darapọ̀ mọ́ àwọn tí ọmọ ṣe agbátẹrù ètò yín ètò wa ìtàn Yorùbá bẹ́ẹ̀ náà bá fẹ́ darapọ̀ mọ́ àwọn tí ọmọ ṣe agbátẹrù ètò yín ètò wa ìtàn Yorùbá ẹ lè kàn sí mi lórí òǹkà ẹ̀rọ mi o +234 8023687432 ẹ tún lè fi darapọ̀ mọ́ mi lórí WhatsApp pẹ̀lú láti máa gba àwọn ọ́díò ìtàn bá sì jẹ́ lórí Telegram ni òun náà lẹ́ẹ̀fi darapọ̀ mọ́ mi láti máa gba àwọn ọ́díò ìtàn àwọn ètò tó jẹ́ tó ní fọ́nrán tí tá à ń ṣe lórí rédíò láwọn ìtàn oríṣiríṣi tá a ti sọ lórí +234 8023687432. mo dúpẹ́ ojú tó lé ní abala àmọ̀dájú ń bó lọ́lọ́. bàbá bí mo fẹ́ lọ lálẹ́ ní ọ̀rọ̀ ìjì àti ọ̀kan làwọn ó ti ń wò mí láti ìpínlẹ̀ Anambra kárìláì ara àwọn olólùfẹ́ wa pàtàkì nù nípa kí ló pé o. ọ̀rọ̀ ìjì tí wọ́n dàbí atẹ́gùn tí wọ́n gbé gbogbo kan tó lè fẹ́ lọ́sàn-án gan láìsí atẹ́gùn tiẹ̀. ọ̀rẹ́ ọmọ méjì ọ̀rọ̀ ìjì ó póríṣi méjì ìjì kan ń bẹ tó bá jà máa pè ní ìjì líle bí ṣe ń ká òrùlé èyí ọmọ gbé nǹkan ó lè gbé èèyàn gan ṣubú oríṣiríṣi nǹkan ló lè gbé ìjì líle nu tó pé irú ẹ̀ ní ìtọ́sẹ̀lẹ̀ ní ọdún tó lọ mo rò pé ó ti pọ́dún kan báyìí ní ìlú Kúta lọ́dọ̀ bàbá mi Oyèlúdé Màkàmà Tẹ́gbósù Olówu Kúta kábíyèsí o nígbà tí ìjì jà nílùú Kúta ó fọwọ́ ba ìlú yìí púpọ̀ kódà ó fọwọ́ ba ààfin ìjìnú àwa ni tá à ń pè ní àjà òun ọ̀rọ̀ wá bí ìjì ni kò ní pọ̀ fún tó bá wá èèyàn ní máa ń gbé mo rò pọ́ǹdé àjà ni Yorùbá ń pè yín sórí àjà yìí tó bá wá gbé èèyàn lọ ẹlòmíì á máa ṣe ọdún kan ẹlòmíì á máa ṣe ọdún mẹ́ta ẹlòmíì á máa ṣe ọdún méje ààrẹ ọdún mẹ́ta tí wọ́n bá lò ń bẹ̀ ọjọ́ mẹ́ta lẹni tó bá wà ń bẹ òrùpọ̀ ń lò ọjọ́ mẹ́ta péré ní òrùpọ̀ ń bẹ tájà bá gbé èèyàn lọ tó bá sì pọ́ lọ́dún méje ni ọjọ́ méje péré ní òrùpọ̀ ń lò tó bá wá darí dé láti ọdún keje wo èmi tí mo jáde lọ́dún níjeje
àwọn èyí ni èyí tí Yorùbá máa ń pè ní iwin irúnmọlẹ̀ ẹbọra àlìjànú ni tó bá wá rí bẹ́ẹ̀ tó bá gbé èèyàn lọ wọn á máa kọ́ àwọn èèyàn oríṣiríṣi ìmọ̀ wọn máa fi mọ àwọn èèyàn. irú ẹni tí ìjì bá gbé lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni táwọn ìjì bá gbé lọ so oríṣiríṣi ìmọ̀ irú àwọn bẹ́ẹ̀ tó bá padà dé wọ́n máa ń mọ òògùn púpọ̀ wọ́n sì máa ń mọ idán kí mo ní wọ́n máa ń mọ̀. wọ́n máa ń mọ òògùn wọn tún máa ń mọ idán. bó ṣe rí nù ní abala àmọ̀dájú káwọ́ra gé pé ọ̀jẹ̀ sáré kàn sí ìyá wa àpèétí aládìrẹ ká tó wá bọ́ sí abala ìwádìí ìjìnlẹ̀. olówó yọ bí ọjọ́ aṣọ tó dára ṣóun ní yìí ara àpèétí aládìrẹ lónìí kẹ́ máa ń bọ̀ fóríṣiríṣi aṣọ àdìrẹ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. bàbá bẹ́ṣọ tó wuyì tó ṣe rẹ́gí tó dùn ún wò sára lọ́jọ́ ayẹyẹ kí ni fi ń ṣèyàn ìrọ̀rùn ti dé fún gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú aláfẹ́ tó mọ rírì aṣọ àdìrẹ bọ́rọ̀ bá dọ̀rọ̀ aṣọ àdìrẹ ìbílẹ̀ tó jójúlówó àpèétí aláṣọ àdìrẹ ní kẹ́ ẹ tọ̀ lọ níbẹ̀ lẹ ti lè rí àwọn aṣọ àdìrẹ ìbílẹ̀ bíi aṣọ àdìrẹ ìbílẹ̀ tá a fi orógbó dì aṣọ àdìrẹ ìbílẹ̀ tá a fi ẹ̀kọ́ dì aṣọ àdìrẹ ìbílẹ̀ àtijọ́ tó jẹ́ alákẹ̀tẹ̀ alálẹ̀ alábẹ́rẹ́ aṣọ àdìrẹ olókùn òṣogbo náà ò gbẹ́yìn àdìrẹ tá a ṣe sí àǹkárá tá à ń pè ní Kampala tó fi mọ́ àdìrẹ Mali àti Gambia àwọn aṣọ ìgbàlódé tá a ṣe ní àdìrẹ náà wà dígbí bíi t-shirt àgbà àtọmọdé batik ẹ̀sìkí modern artwork bedsheet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbangba Jericho Mall ni wọ́n wà shop 21 Jericho Mall Jericho Ìbàdàn ẹ sì lè pè wọ́n sórí 08056127039 àpèétí aládìrẹ Ìbàdàn dùn. bó ṣe rí nù ẹja kàn sí ìyá wa àpèétí aládìrẹ ní gbangba Jericho Mall nígboro ìlú Ìbàdàn ní àpèétí aládìrẹ ní wọ́n wà oríṣiríṣi àwọn aṣọ àdìrẹ ìbílẹ̀ ńlẹ́ bà níbẹ̀. ọmọ méjì níbo la ti ń bọ̀ ǹjẹ́ níbo la ní ìtọ́wò là ń bá bọ̀. lẹ́yìn ikú Àfọ̀njá ni o. lẹ́yìn ikú Àfọ̀njá Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá. lẹ́yìn ikú Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá. àsìkò ló tó tí wọ́n sì lọrin Àfọ̀njá ọjọ́ pé tí mo fẹ́ dárin jùlọ àwọn wéríwénu ọmọ ọlátòdìrín ẹ wá gbọ́wọ́ ìjó gẹ́ngẹ́ ọmọ akókòjọ́ máa fi dá pákéǹgbà ìlú tí wọ́n ti ń di gàárì gẹ́sì ń kẹ́sẹ́ wọn ò ṣẹ́bọ́ wọn ò ṣògùn ìlú tó ti tó báyìí bẹ́ẹ̀ wọn ò léegun wọ́n lọ́rin lóde Ìlọrin ẹ̀sìn léegun wọn nílé ọ̀làdẹ̀yìn ọkọ̀ lóró bẹ̀ ẹ̀yin lọ́ máa tàbí onípẹ̀ràpín àtàtọ̀mọ ọlọ́mọ fi bọ́ọ̀dù wọn àtọ̀tọ̀ ènìyàn dúró kún ìdà. ó dá o tá a bá ti gbàgbé ká mọ̀ ọ́n wa létí pé ìtàn ńlá kan là ń bá bọ̀ ó tá a pè ní lẹ́yìn ikú Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá. ọmọ Àfọ̀njá láyà lọ́pọ̀ alùpẹ̀rìn bí jagun bọ ọjà jagun ayẹlọ bí ẹdẹ jagun alakaka jagun aróde èjì. ọjà tá a bá ti gbàgbé ká rán wa létí pé apá kẹrin ìlàbàdé ní ìjẹta ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2020. àpòjù ọkọ̀ gbọmọkùnrin jí àjà ọba alágbẹ̀dẹ̀jà tó mú. ọ̀dà bákan náà mo ṣàlàyé fún wa òmùí lásìkò tí ìjàmbá ti ń ṣe ilẹ̀ Yorùbá àgbègbè ti Ọ̀yọ́ àti ẹkùn mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ ti ń wà nínú ìlà ìlò àwọn àgbègbè kan ń bẹ nílẹ̀ Yorùbá tó ṣe wípé inú ìgbádùn ni wọ́n wà ó tí wọ́n sì ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ bí àwọn àgbègbè Èkìtì Àkókó Yàgbà ní o Ẹ̀gbẹ́ ní o Oǹdó ní o Ọ̀wọ̀ ní o Ìjẹ̀ṣà ní o Ìjẹ̀bú ní Ẹ̀gbá ní Àwórì ní Ẹ̀gbádò tó fi mọ́ ilẹ̀ Kétu àwọn ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ níbi pé kọ̀ọ̀kan wọ́n. sáà ìgbàgbé pé ẹkùn Ìgbómìnà àti Ìbọ̀lọ́ wọ́n ti fi ọwọ́ kó wọ́n sì ti fi orí kó nínú rògbòdìyàn yìí tá a bá ti gbàgbé ẹkùn Ìgbómìnà ó ti bọ́ sí abẹ́ àwọn Fúlàní Ìlọrin. ẹgbẹ́ lọ́jà àwọn ọmọ. gbàgbé pé mo ní Olówu Akínjọbí òun rí àsìkò náà gẹ́gẹ́ bí ìgbà tóun lè fi gba àkóso tóun sì fi lè di alágbára tóun lè gba sáà kúrò lọ́wọ́ Ọ̀yọ́ tántán ní ọ̀tẹ̀ tó ti wà nílẹ̀ láti bí ẹgbẹ̀rún ọdún kan sẹ́yìn ṣe é gbàgbé. Ìlọrin tẹ̀gbẹ́ alírí ìtẹ̀mí ìlú tóbi tó yẹ wọn lẹ́kún rárá ẹ̀sìn lẹ́kún. bákan náà mo sọ fún wa pé kàkà kí Yorùbá ronú
sáà gbàgbé pé Sìngúsì ọ̀nbẹ ní Adúbíẹyẹ níbi tí Olúwo fi wọ̀ sí tí wọ́n ń ṣe àtìpó lẹ́yìn ìgbà tí ọjà Olówu jẹ wọ́n tí wọ́n sì ń sọ Òwu lọ́wọ́ tí wọ́n ń sọ wọn lẹ́sẹ̀ yìí pé àláwọn ò fi ogun pa Òwu rẹ́ sẹ́ẹ̀ gbàgbé o ibi tí Yorùbá ń lo okun tó yẹ kí wọ́n lò papọ̀ sínú. ọmọ akéwìfẹ́rú ni wọ́n máa ṣàdúrà ìkọrẹ ọmọ ajíbi kálámù láwọn ẹlẹ́rìí máa ṣe kọ́lúkọ́lú. bí n bá ń kàkànjá lọ́wọ́ gbogbo ọmọ yìí lò. ó dá ọmọ ní lásìkò yìí tá a bá gbàgbé pé Ọọ̀ni Ilé-Ifẹ̀ Onírìṣà tó rán wọn wá sógun Akínmóyèrò ó jáde láyé ó gbéṣẹ̀ Akínmóyèrò jọ ní nǹkan bíi ọdún 1770 sí ọdún 1800 àwọn àgbà ní pé 30 ọdún ìlólò lórí àpèrè. ọmọ kọ́mọ ṣe wá búra bẹ́ẹ̀ bàlá àti ọba tàyí tó kó láyà ju ọmọ ènìyàn ọbẹ̀. báyìí ni Gbáǹláàdé sì jẹ́ o ní nǹkan bí ọdún 1800 sí ọdún 1823 ni òun fi jẹ ní lásìkò ìgbà táwọn jẹ ìgan wá ní rògbòdìyàn fojú símú púpọ̀ nílẹ̀ Yorùbá tá a bá ti gbàgbé. ìdètú káwọn ẹni ó lọ bá ọmọ òpó gbọ̀rọ̀ bàbá wọn ní ká kọjú ẹ̀ síná iná ògbọ̀rọ̀ wọn ní ká kọjú ẹ̀ sómi. bákan náà mo sọ fún ayé pé láì ṣe wípé Ọ̀yọ́ bá wà ní ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ tá a gbé tẹ̀m̀bẹ̀lẹ̀kun àti ọ̀tẹ̀júlẹ̀ gbogbo apá tí Ààrẹ Ọ̀nà Kakanfò tó lè jẹ́ bá sà pàbó ní yọ́ bọ́ sí nítorí wípé kí ni ó yẹ kẹ́ ẹ tiẹ̀ béèrè pé mo ní Basọ̀rún bí o ṣe máa sọ pé Basọ̀rún ló lórí ogun gbogbo ilẹ̀ Yorùbá lásìkò tí Ààrẹ tó lè jẹ Àkànní Alébíoṣù ń sapá rẹ̀ àgbà Basọ̀rún Ọ̀yọ́ náà kún lọ́wọ́ ni ìtàn tá à ń sọ lónìí kò bá yàtọ̀ ṣùgbọ́n ọ̀tẹ̀ ni wọ́n ń ṣe lọ́yọ̀ọ́ nígbà náà. bàbá wọn gbé ìjẹta wọn ra pẹ́pẹ́yẹ pẹ́pẹ́yẹ ń yọgbọn gbọgbọn wọn ní pẹ́pẹ́yẹ náà ọkọ ọmọ rẹ agbẹ pẹ́pẹ́yẹ. sáà gbàgbé pé lẹ́yìn ọdún karùn-ún tí Ọ̀yọ́ ti wà láì ní ọba Múnímájòótú ó jẹ Aláàfin Ọ̀yọ́ ní ọdún 1802 títí di ọdún 1830 yìí ni pé ọdún méjìdínlọ́gbọ̀n ni ló fi wà lórí àpèrè àwọn baba ńlá rẹ̀. ìrọ̀yùn àrọ̀yùn lẹ́rúgbẹ́ o anígbàyùn okun yẹn. bákan náà ní ìjẹta ní apá kẹrin mo mẹ́nu bà ọ̀rọ̀ Ṣọlágbẹrú ọ̀kan pàtàkì lára àwọn ọmọ Yorùbá tó sì jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí àmọ́ dípò kó ran Àfọ̀njá lọ́wọ́ ọkọ̀ tí ọ̀gbẹ́yìn ṣe é gbàgbé pé Kakanfò tó yè jẹ́ lọ́bẹ̀ Ṣọlágbẹrú ní ogun sí Oníkòyí àmọ́ tí àṣegbé Ìlàrí Ọlọ́fà tó fi ọgbọ́n tó fi gba Ìkòyí lẹ̀ tí Ṣọlágbẹrú tó pe ṣoṣo tó sì rí ṣoṣo ẹ̀rẹ́ ti irú ikú tí Emir Abdulsalami fi pa Ṣọlágbẹrú lókè Ṣúnà tó pa á nípakúpa tó sì yí pé wọ́n sì sọ òkè Ṣúnà di ahoro di òní olónìí tí ẹ gbàgbé báyìí ni ó ṣe jẹ́ pé kò sẹ́nì kankan tó ko Emir Abdulsalami láyà mọ́ nílẹ̀ Yorùbá tí Ìlọrin sì jókòó tọkàn wọn sì balẹ̀ jẹ̀pọ́n. ó ní ìwà ìyọ̀yún mo ètùtù ní oko ètùtù mo kò jẹ èmi tún kẹjọ mo lọrùn aláya àti ọba fẹjọ mi tẹbi ìgbà tí ó dẹdẹ kẹtẹ wẹwẹ mo ní mi fẹ́ dáko ní ìwà ìyọ̀yún mo ní má dáko ní ìwà ìyọ̀yún mo bá dáko tó mo kókó mi ètò kọjá èkú èso lè sojo kú mọ mo wá kẹjọ mo lọrùn aláya àti ọba àti ọdún fẹjọ èyí tàyè mo wá ní kí ló dé. Ó lè máa bá ní ọba bẹ̀rẹ̀ òdùnnú mi. Ó ní máa ṣe pé èkó máa. Ó ní ibi aṣọ ní wọ́n dúwa rẹ̀. Bí ó ti aṣọ bí ó ti ẹ̀. Ọmọ pẹ̀lú rú sí làbá máa rí. Bí ìkókó bí èèwọ̀. Bí ìkù bí àgbáàní. tó ẹ wá kó àbọ̀ sí apá karùn-ún ìtàn ńlá tá à ń bá bọ̀ ìtàn lẹ́yìn ikú Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá yìí tó fẹ́ ká tún jókòó ká tún wá kọ́gbọ́n ká wá kẹ́kọ̀ọ́ lára òpìtàn àsìkò tiwa èmi náà kọ́ Ọlọ́run ọba ni òpìtàn lè pé gbà o òpìtàn sì lè pé gbẹ̀rún àmọ́ tá a bá ń sọ nípa iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ títí olùkọ́ àgbà Lájí Abbas ìtàn Yorùbá ó yàtọ̀ bí mo ṣe máa ń sọ ìtàn ó dùn ún gbọ́ fáwa tá à ń gbọ́ àmọ́ ó ṣòro kó jọ o àgbékalẹ̀ rẹ̀ a sì máa le tí kì bá ṣẹni tọ́lọ̀ ń bá dúró tì torí pé ó ti já sáà wa a máa ń fẹ́ kí tàn sọ dúndùn àìfẹ́ kí tàn sọ tó korò ìta àbá sì gbọ́ rí tá a bá gbọ́ kàkà kẹ́lòmíì ó ṣe ìwádìí ẹlòmíì a máa bú èbú ẹlòmíì a sì máa ṣépè pàápàá lálẹ́ alálẹ̀ fún ìgbà àkọ́kọ́ ṣe níjọ́ mo ti ń ṣe ètò mo ti blọọkù ẹnìkan lálẹ́ ìmí yìí ṣe kò yọ̀ bá àbúmi dọ̀gbọ́n mo wá rí i pé ọ̀tá ilẹ̀ Yorùbá lẹ́ni o ọ̀tá ilẹ̀ Yorùbá ni ara àwọn ọ̀tá wa tí wọ́n ń sá sínú àwọ̀ wa tí wọ́n ń pera wọn lára wa ni
àwọn tó bá máa ń wo olùkọ́ àgbà dáadáa èmi sọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà gbogbo èèyàn dúdú mo máa fẹ́ ká wà ní ìṣọ̀kan kí ìlọsíwájú kó lè bá ilé èèyàn dúdú àmọ́ ká má fi ọ̀bọ lọ èèyàn Yorùbá má fi ọ̀bọ lọ Haúsá Yorùbá má fi ọ̀bọ lọ Tápà kí Tápà ó má sì fi ọ̀bọ lọ Yorùbá kí Yorùbá má fọ̀bọ lọ Fúlàní kí Fúlàní ó má fọ̀bọ lọ Yorùbá kí kó wá ọmọ àlàbàbà wọn ẹni tá a bá ti fọ̀bọ lọ́ra wa àrílẹ̀ ayé gbé ìran tí fi ń bẹ oríṣiríṣi àwọn ẹ̀yà ló ń bẹ káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá tó ṣe wípé tá a bá jọ ṣe o bá ṣe yẹ ká ṣe é a sì rí nǹkan yẹ ká rí a rí bẹ́ẹ̀ ni. gẹ́gẹ́ bí àṣà táwọn ọ̀bámọ̀ ìtàn yàtọ̀ sí gbogbo nǹkan olórin lè máa fi orin kì í yàn ọmọ méjì sóńdè mo lólórin lè máa fi orin kì í yàn akéwì lè máa fi ewì kì í yàn mo rò pé òǹdè onírárà a sì máa fi rárá pariwo èèyàn torí pé kí ni o kí wọ́n bá lè rí owó àbí nǹkan kan gbà lọ́wọ́ wọn. ṣùgbọ́n ìtàn pàápàá ti Lájí Abbas olùkọ́ àgbà àgbélérí yí pé kábà lè fi ìtàn kìíyàn kí mo láàgbélé. àgbélórí káfíntàn kìíyàn àbí káfíntàn kìkì ẹnìkan. torí pé àlówó tá a fẹ́ gbà lọ́wọ́ ẹnikẹ́ni àyàfi ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin alátìlẹyìn wa èyí tó fi pẹ́yìn láṣọ wa èyí là ń dáṣọ ọrú wa. ìdínú tó ṣe yí pé wọ́n máa fi ní pé àwọn òpìtàn wọn kì í ó rí pẹ́ nìkan sọ pé àwọn òpìtàn kan yìí lówó pé torí wípé iṣẹ́ tó ń kálukú sí sọ̀rọ̀sọ̀rọ̀ lónìí tó bá wo sọ̀rọ̀sọ̀rọ̀ míì lórí rédíò ojú a sì máa gbà létí pàápàá tó bá pe ọ̀pọ̀lọpọ̀ wọn ní MC pé wá bá wa darí agbo dípò kí wọ́n ṣagbo àgbè ni wọ́n máa ṣe léyìí tó ṣe yí pé kò sì bá ìlànà ṣe wa mu ṣùgbọ́n tó o bá dúró déédéé lórí n tó ń ṣe gbogbo tó wá rò pé ó nù ẹ̀ ní ọ̀pàpà wàá wọ̀ ọ́ rí ìdí nù tó ṣe yí pé ìtàn Yorùbá àsọ ìtàn nítorí yí pé bóyá kẹ́ ẹ lè sọ yí pé ọba kan o àbẹ́nìkan o à ń ṣiṣẹ́ ìwádìí kọba lè jẹ́ ẹ̀kọ́ fáwọn àtòní àti fáwọn àrùn tí ń bọ̀ lọ́la ni mo fi máa ń dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹyìn wa káàkiri tìbútòrò àgbáyé kábà lè mọ ìtàn Yorùbá yàtọ̀ sí orin o olùkọ́ àgbà yàtọ̀ sí olórin bí tàn bá ṣe wá gẹ́lẹ́ ìlàsè sọ o bí tàn bá ṣe wá gẹ́lẹ́ ìlàsè sọ àtẹ̀kọ́ tá a fẹ́ ká kọ́ ńbẹ̀ ìdínú tó ṣe yí pé ìtàn Yorùbá tá a bá ń sọ̀tàn ì máa ń gbé mi yípo gbogbo ilẹ̀ Yorùbá kó tó dá mi padà sáàrin gbùngbùn. báyìí ni Ṣọlá Gbẹrú tún lọ tó ṣe yí pé akọni pàtàkì tún lọ láàrin ọmọ Yorùbá àmọ́ tá a bá wò ó lásìkò tí gbogbo nǹkan ń dojúrú ọmọ méjì Ọ̀yọ́ ni nǹkan ti mẹ́ẹ̀ẹ́ tọ́rọ̀ Yorùbá fi rí bó ṣe rí ìtọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ mo sì máa fi kìlọ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn tí wọn ò mọ ìpìlẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa agbára nílẹ̀ Yorùbá kò sí ọba tó lágbára tó Aláàfin Ọ̀yọ́ kí n mo pè é. kò sọ́ba tó lágbára bí Aláàfin Ọ̀yọ́. tó ní bí ikọ́ tó tó ní. kò sí ọba tó ní agbára tó Aláàfin Ọ̀yọ́. ìsọ̀rọ̀ pa adé o Ilé-Ifẹ̀ lórí ìrùn wa ẹ má sì mí gbọ́ o gbogbo ọba tó sì ń bẹ kó ń kálukú lọ́mọ adé tí wọ́n ń dé bí adé àrè ṣe wà nílé Ifẹ̀ ládé àrè wà lọ́dọ̀ àwọn ọmọ Bàtálá Olúfọ́n kí n mo pè é. adé Ọbàtálá náà ń bẹ lọ́dọ̀ àwọn Olúfọ́n. bẹ́ẹ̀ ni tó ṣe yí pé tí wọ́n bá sọ̀rọ̀ pa ìpìlẹ̀ adé àwọn ni wọ́n ní mo rò pé òǹdè. bẹ́ẹ̀ni òǹdè. bẹ́ẹ̀ adé Ṣàngó náà kò méjì nìkan wá bá. ọ̀rọ̀ fèyúnlẹ̀. nígbà Ọ̀rànmíyàn ti gba àṣẹ gẹ́gẹ́ bí ọmọ Odùduwà tó sì ń dáàbò bo ilẹ̀ Yorùbá àwọn Òwu ìlágbára ń bẹ lọ́wọ́ wọn táwọn jẹ́ ìran Ọbàtálá kí Ọ̀rànmíyàn ó tó gbàgbára ọmọ rẹ̀ Àjàkájà Ṣàngójà kájà kó tó padà wá eléyìí ni wọ́n fi dín agbára Òwu kù tó ṣe pé Ọ̀yọ́ ló wá bọ́ sí alágbára gbogbogbò tí sì ń dáàbò bo ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ ti wá ń bá bọ̀ bẹ́ẹ̀ ọjọ́ ti pẹ́ tó ṣe wípé kò síbi náà ní gbogbo ilẹ̀ Odùduwà tí Ọ̀yọ́ ò ti lè dáàbò bo ilẹ̀ Yorùbá mo rò pé òǹdè. bẹ́ẹ̀ni so òǹdè. àgbọ́yé. òǹdè. bẹ́ẹ̀ni bàbá.
ọ̀tẹ̀ àti ẹ̀tanú táwọn bàbá wa ń ṣe tí ò sí pàdé lọ́balọ́ba tí ò sí pé ká pera wa papọ̀ káwọn bàbá wọ́n bára wọn jókòó káwọn ọba ó sì bára wọn ṣèpàdé àlọ́ àti irọ́ àti ẹ̀tàn tí wọ́n ń sọ fún wa ní pé ọba ọ̀gbọ́dọ̀ rọ́bà o Àwùjalẹ̀ ọ̀gbọ́dọ̀ rákàrígbò Àwùjalẹ̀ ọ̀gbọ́dọ̀ rálákè o Àwùjalẹ̀ ọ̀gbọ́dọ̀ rí ọwọ́ Alẹ́sà o ọwọ́ Alẹ́sà ọ̀gbọ́dọ̀ rọ́rọ̀ ẹ̀gbọ́n léèlá o ọba Ọ̀tún ọ̀gbọ́dọ̀ rí Aláàfin o Olúfọ̀ ọ̀gbọ́dọ̀ rí kinní o Ọọ̀ni ọ̀gbọ́dọ̀ jáde o nílé Ifẹ̀ ìdí nìyí tó ṣe pé ọṣẹ fi ṣe wá tí ò bá sí pàdé tí ò sì sí kẹnu ó kò bó sì ń bọ̀ ń bẹ̀ ẹ̀rí àpẹẹrẹ ẹrú ẹ̀ o kẹnu ó kò káwọn bàbá awọ ìjọba ara wọn ṣe ìlọsíwájú òní kankan òní bálẹ̀ Yorùbá àwọn ọ̀tá wa ti sọ wa wọ́n mọ̀ yìí pé ẹ̀tàn pọ̀ nílẹ̀ Yorùbá èyí tí ò tó nǹkan láàbà sọ di nǹkan láàbà máa parọ́ irú irọ́ tá a ti parí àárọ̀ ọ̀run léegun o ọ̀run ló ti wá o kinní kan o oríṣiríṣi la ti sọ lẹ́yìn tó ṣe wípé a fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti fi ìjàmbá ńlá ṣera wa irú ẹ̀ ní ti ń ṣẹlẹ̀ o lásìkò tá à ń sọ ìkàkà káwọn ọba tọ́rọ̀ yìí ò tí ì dágbègbè wọn kí wọ́n ó pera wọn láti ilẹ̀ Ìjẹ̀ṣà lọ dé gbogbo ilẹ̀ Èkìtì lọ dé gbogbo Oǹdó Ọ̀wọ̀ lọ sí Ìjẹ̀bú lọ sí Ilé Ifẹ̀ lọ sí Ẹ̀gbá lọ Kétu lọ sọ́dọ̀ àwọn Àwórì kí àwọn Ìgbòmìnà kí gbogbo wọn Ọlọ́fà kí wọ́n pera wọn ọba òfojọrọ gbójú kanra wọn ìlà lọ́tà ń pa sáwọn ọba tí wọ́n á ríra wọn ní ìsinsìn wọn tí wọ́n á kú sẹ́mi wọn ògùn àbí lọ síwájú òtún wá báyé jù gbà ń lọ ọmọ méjì àbí ṣe láyé ìjọ ayékáyé tá à ń lò ó bọ̀ ayé ogun tó ṣe pé láìṣẹ̀ á kì í nẹ́bọ̀ lù ó lù á sì kó wọn torí pa fẹ́ ṣe ètùtù ìlú lásán wọ́n lè ní wọ́n lọ kó èèyàn igba wá ìlú tẹ́ ń bá ti rí náà ni wọ́n bá dòyìká rẹ̀ wọ́n sì máa bẹ́ wọn lórí wọ́n máa gba ẹ̀jẹ̀ wọn sáyékáyé inú sẹ́níṣì tó bá ti wá ń ríra wọn sí ayé ọ̀wá tòrò à ń kọ́lé ńláńlá à ń gbégbé ayé ṣùgbọ́n ibi tó kù sí iná ẹ̀ ní ìṣọ̀kan. nígbà tí nǹkan rí báyìí ìtọ́ yẹ kí Ọ̀nìrìṣà Akínmóyèrò ṣe ni wípé kó pàrokò káàkiri gbogbo ilẹ̀ Yorùbá débi tá a rúwó dé tá a tàgbòdé tó fi délẹ̀ Tógò tó fi dọ́dọ̀ Àṣàtì ní Ghana yìí pé gbogbo ẹ̀yin ọmọ Odùduwà o èèmọ̀ máa ń ṣe o gẹ́gẹ́ bí bàbá tó dilé mọ́ àrólé Odùduwà Àdìmúlà ẹ jí o lójú oorun ẹ fìrà yín ṣọ̀kan Ọ̀ọ̀ni náà ò ṣe bẹ́ẹ̀ ìṣubú bóòlù olówó ó ṣe ṣubú ilẹ̀ Ilé Ifẹ̀ ń sọ Sunday kọ́ máa wo torí pé tó kálukú láàmú fi hàn wá o torí ẹ̀yìn lẹ́ni ká sọ̀tàn lẹ́yìn ikú Àfọ̀njá. nígbà tó yè jẹ́rìí wípé ọmọ àlè gbáà lọ́pọ̀lọpọ̀ ọmọ Yorùbá àtòníranù tí ò ṣeé gbè ń jà torí wípé alábòsí ni wọ́n bàbá gbà wọ́n níṣe ni ọ̀tẹ̀ gbogbo ìgbà tí Tóyè jẹ́ ń jà yìí èmi ò rógun kan tààrà tó wá láti Ọ̀yọ́ wá kún lọ́wọ́ Báṣọ̀run Ọ̀yọ́ tó yẹ kó légun bí Tóyè jẹ́ ṣe ń gbógun wá níwájú tó yẹ kó gba ẹ̀yìn yọ sí Ìlọrin wọ́n jókòó wọ́n sì ń bẹ lórí tẹ̀m̀bẹ̀lẹ̀kun wọ́n ń retí ìjọ́ tí ìjọba ó tún padà bọ́ sí wọn lọ́wọ́ tí wọ́n ò tún ṣe bí àwọn bàbá wọn ti ń ṣe ayé fàbílétè ń tutọ́ nígbà Tóyè jẹ́ wá rí wípé bá a bá sórí olórí àwòdì màlẹ́gbẹ́ tẹ́ni báyìí ni Tóyè jẹ́ ṣe padà sí ìlú Ògbómọ̀ṣọ́ ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe ètò bóòlù wọn ṣe sọ Ògbómọ̀ṣọ́ di ilé tóun ó sọ di nílá tóun ó sì sọ di ibi ìfọ̀kànbalẹ̀ tógun kógun ò ní kó tó Ògbómọ̀ṣọ́ ó sì gbòòrò tí ó sì gbajúmọ̀ tí ó sì lọ́lá Tóyè jẹ́ kàkà kó lo okun rẹ̀ fúnlẹ̀ Yorùbá nígbà tí mọ̀ yí pé ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mo ti gbìdánwò àwọn èèyàn mi náà lálábòsí àtàlátẹnujẹ tó ṣe yí pé bíkú ilé ọ̀bá pani tòde ò lè pààyàn Tóyè jẹ́ ó bẹ̀rẹ̀ ìlànà tuntun ó bẹ̀rẹ̀ sí ní fẹ́ odi ìlú ó ń fẹ́ odò ó ń ṣe ìlànà ojoojúmọ́ làwọn akọni làwọn alágbára ń wọ́ wá sílùú Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ bẹ̀rẹ̀ sí ní tóbi ó ń gbòòrò ó ní bí ẹ bá jẹ́ kí n jẹ́sẹ́ tọ́lọ́run rán mi wá sí láàrin ẹ̀yin ọmọ Odùduwà ẹ jẹ́ ń ṣe nílùú bàbá tó bí mi lọ́mọ báyìí ni Tóyè jẹ́ Ògbómọ̀ṣọ́ o Ààrẹ Ọ̀nà Kakanfò ló ṣe sọ Ògbómọ̀ṣọ́ di ńlá ìdí inú tó ṣe pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìlú tó tóbi nílẹ̀ Yorùbá lónìí mo rò pé tá a bá yọ ọwọ́ Ìbàdàn ìlú tó tóbi bí Ògbómọ̀ṣọ́ àmúra ìlú tó tóbi bí Ògbómọ̀ṣọ́ báyìí ni ó ṣe sọ Ògbómọ̀ṣọ́ di ní ńlá lẹ́yìn ìgbà tó ṣe tán tọkàn rẹ̀ balẹ̀ sí ìyàlẹ́nu Tóyè jẹ́ Àkànní Alébíoṣù Ààrẹ Ọ̀nà Kakanfò Ògbómọ̀ṣọ́
ọfọwọ́ rọ̀rí kú mo rò pé iná ẹ̀ ti lọ́nu ọfọwọ́ rọ̀rí kú o Tóyèjẹ Àkànní Alébíoṣù ó kú jẹ́ sílùú Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ wá pọ̀ nípa pé níbo la sin Tóyèjẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Ògbómọ̀ṣọ́ sí ṣé ẹ gbàgbé pé mo ní ètò kan ń bọ̀ o tí mo fẹ́ ṣe o gbogbo ìtàn àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àti ojú orí gbogbo wọn mo rò pé mo ti fi ti Ààrẹ Ọ̀nà Kakanfò ti Látòsà Ìbàdàn mo ti fi hàn wá ṣé ẹ gbàgbé pé Akíntọ́lá ọjẹ Abíọ́lá jẹ àtàwọn tó ti jẹ ṣáájú rẹ̀ gbogbo ẹ̀ ní ìfihàn wá àti àwọn tí èsì Kakanfò tá à ń pè ní Kakanfò gbogbo ẹ̀ náà ní ìfihàn wá iṣẹ́ ńlá tó ní iṣẹ́ ńlá ni. lẹ́yìn ìgbà tí Tóyèjẹ Àkànní Alébíoṣù lọ tán baálẹ̀ Àrẹ̀mú Olúwùsì ńlọgun orí ìtẹ́ baálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ kí mo pè é. baálẹ̀ Oyèwùsì. Olúwùsì Àrẹ̀mú ọ̀njìnà sí mi ọkàn rẹ̀ ń jìnà bíi ńlọgun orí ìtẹ́ baálẹ̀ Ògbómọ̀ṣọ́ ó rí i pé mo sọ pé baálẹ̀ là ń jẹ lÓgbómọ̀ṣọ́ ńgbà náà àjọba ń bẹ̀ ń gbà wọn àjọba o baálẹ̀ là ń jẹ ní jọ̀ǹjọ̀ǹ torí pé ara àwọn ìlú àwọn ẹ̀ṣọ́ ni mo rò pé ó ń dè é sọ gbàgbé pé Ògbómọ̀ṣọ́ mo ní ìlú 5 ńlọ papọ̀ tó di ẹyọ kan bó ṣe wà lónìí àmọ́ Ògbómọ̀ṣọ́ lájọ ń pe gbogbo wọn ni òun kálukú lọ́ba sẹ́ǹsì ládé tí wọ́n láàfin wọn odidi ọjọ́ tí n bá fẹ́ ṣiṣẹ́ lórí rẹ̀ ibẹ̀ lẹ́ẹ̀tì rí nǹkan tẹ̀ tó ń rí nílùú Ògbómọ̀ṣọ́ tó lọ́pọ̀lọpọ̀ nǹkan bẹ tí ò yáwọn èèyàn. àmọ́ nígbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò Tóyèjẹ Ògbómọ̀ṣọ́ ń bẹ láyé ẹnìkan bẹ o tẹ mọ́ kà mọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò àmọ́ tèmi olùkọ́ àgbà máa ń jóyè wáyé pé kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ìlànà àmọ́ kà mọ́ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò kí mo ní kèé ṣe. kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ṣùgbọ́n à ń kà mọ́ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò. ẹni ẹdun tá a mọ́ lọ jẹ kí Kúrúnmí ó tó jẹ sórí ẹdun yìí kèé ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò lásìkò tí wàhálà dé tí ìlú Ọ̀yọ́ ò rójúmọ́ tí àwọn Ọ̀yọ́mèsì fi Tóyèjẹ Àkànní jẹ tí wàhálà wá dé láàrin Adégún Oníkòyí ló wá fi Ẹdun jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Adégún Oníkòyí ló yàn bí Ààrẹ Ọ̀nà Kakanfò ńgbà náà. Kakanfò Tóyèjẹ Àkànní Alébíoṣù sì ń bẹ láyé kódà tó bá lọ wo ojú ewé page 210 ìwé Reverend Samuel Johnson tó pè ní The History of the Yorùbá lẹ́yìn tó jẹ́ ojúlówó ni o kìí ṣe ẹ̀dà photocopy tí wọ́n ń ta o torí péèjì yẹn ó lè mọ́ papọ̀ mọ́ ti ojúlówó tojúlówó lèmi ń sọ o níwèé Reverend Samuel Johnson àwa tá a bá ní ti John ti 1921 edition 1950 edition tá a bá ní lọ́wọ́ tá a bá lọ wò bíi ti irú tèmi ní ìsìn báyìí 1951 edition ní ń bẹ lọ́wọ́ tèmi tá a bá lọ wò ní page 210 a rí wípé ó sọ ń bẹ̀ wípé Oníkòyí Adégún ló fi Ẹdun jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kó lè jẹ́ orogún fún Tóyèjẹ Àkànní Alébíoṣù. báyìí ni nǹkan ṣe rí tó ṣe wípé Ẹdun kì í ṣe ojúlówó Ààrẹ Ọ̀nà Kakanfò tí Aláàfin Ọ̀yọ́ fi jẹ o bí kò ṣe Oníkòyí ló fi jẹ láti jẹ́ orogún fún Tóyèjẹ Àkànní Alébíoṣù àmọ́ Ẹdun ọgbẹ̀yìn Tóyèjẹ Àkànní Alébíoṣù ọgbẹ̀yìn rẹ̀ ìdínú tápọ̀lọpọ̀ fi fẹ́ gbà gẹ́gẹ́ bíi Kakanfò torí wípé lẹ́yìn ìgbà àjẹ ìmíì tó fi jáde láyé àmọ́ síbẹ̀ lọ́dọ̀ tèmi níwọ̀n ìgbà tí kìí ṣe Aláàfin Ọ̀yọ́ ló fi jẹ kìí ṣe ojúlówó Ààrẹ Ọ̀nà Kakanfò sórí bí nǹkan ṣe rí ńgbà náà. ìjọba gbọ́ kò sí ẹni tí ó fi jẹ lọ́yọ̀ọ́ kò sọ́ba lọ́yọ̀ọ́ ńgbà táwọn wí. àwọn Ọ̀yọ́mèsì lágbára Basọ̀run àtàwọn Ọ̀yọ́mèsì lágbára láti yan Kakanfò. sọmọpá tí wàá jẹ kíní tí wàá jẹ Aláàfin má jò ó tú ó sì bu ọwọ́ lu jíjẹ rẹ̀ ó bu ọwọ́ lù mo rò pé ó ń dè ó bu ọwọ́ lù kọ̀tàkù pé májò tún sì ń bẹ tí Oníkòyí tó tún fi kíní jẹ́sùn wọ́n bóun ti fa márùn-ún lọ́rin òun náà ti ń ṣèṣe kọ̀ọ̀kan mi bọ́ bá lè bàjẹ́ kọ́ bàjẹ́ lóníkòyí. bí nǹkan ṣe rí nìyí tó ṣe wípé gbogbo ẹ̀ dojúrú kò sì sẹ́nì kankan tó lè gbalẹ̀ Yorùbá lẹ̀ lásìkò ìgbà náà ìní òyìnbó kan ló bá wọlé Yorùbá wá tàmọ́ ló wọlé Yorùbá wá. òyìnbó kan wọlé Yorùbá wá. à ń porúkọ òyìnbó yẹn ní Captain Clapperton nígbà tí ń bọ̀ ó káwọn ẹ̀ṣọ́ lọ́wọ́ ó ń lọ káàkiri nígbà tó dé Ọ̀yọ́ tí Aláàfin
má jò ó tú rí i. Ó ní èyìnbó gbà mí ràn mí lọ́wọ́ torí wípé àwọn èèyàn mi ò gbọ́rọ̀ sí mi lẹ́nu. Bọ́ bá lè fún mi ní ogun kó ọmọ ogun fún mi rẹpẹtẹ kí n fi kó àwọn èèyàn mi sábẹ́ torí wípé kí ni nǹkan ń bàjẹ́ lọ́lẹ̀ Yorùbá níṣẹ́ lọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ tá a sì rò pé ń pọ́n. Nígbà tí Captain Clapperton gbọ́ ó ní Aláàfin ikú bàbá yèyé mo gbọ́ ń tẹ́ ẹ wí o Ọ̀yọ́ ilé ní gbogbo eléyìí tí ń ṣẹlẹ̀ o kì í ṣe Ọ̀yọ́ tá a mọ̀ lónìí ti bàbá mi ikú bàbá yèyé Kábíyèsí Adéyẹmí tí ń bẹ o nǹkan là ń sọ o nǹkan là ń sọ o. ìlú lè fọmọ ogun ràn ọ́ lọ́wọ́ o àmọ́ Kábíyèsí ẹ má sọ ìrètí nù ìgbésẹ̀ ń bẹ tí mo fẹ́ gbé láti gba ilẹ̀ Yorùbá lẹ̀ lọ́wọ́ ẹni tí wọn ò mọ̀ àtọ́sẹ́ tó fẹ́ ṣe ilẹ̀ Yorùbá tí wọn ò fura ẹ máa wo nǹkan o. Nígbà tí ìbò yìí ṣe tán ó wá bẹ̀rẹ̀ sí í lọ káàkiri ẹkùn mẹ́rẹ̀ẹ̀rin Ọ̀yọ́ ó lọ sí ẹkùn ọ̀tún ó lọ sí ẹkùn òsì ẹkùn èpo àti ẹkùn ìgbọ́lọ̀ ó gbà ọ lọ káàkiri báyìí ó wá pe gbogbo àwọn èèyàn ó sì ń bá wọn sọ̀rọ̀ yìí pé ẹ wá o ìdá ẹ̀ ń ṣe ìyá ọ̀lẹ́yìn o ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀dẹ̀ òdò bí ìgbẹ́ nílùú rí ibi tó nílé méjì bá ti ń jà àlejò ní òlòlẹ̀ wọn kẹ́yìn sọ̀gbọ́. ibi ó lé méjì bá ti ń jà àlejò ní lólẹ̀ bẹ̀ kẹ́yìn. bẹ́ẹ̀ ni ọmọ méjì. nígbà tó sọ rẹ̀ tán ọgbà ọ̀dọ̀ Oníkòyí lọ tó ṣe yí pé ìmùlẹ̀ Ìlọrin ó sì lọ bá Oníkòyí ṣé Fúlàní ni ọ́ ni àbí Yorùbá Oníkòyí ní Fúlàní bò Yorùbá ni mí kí ló wá dé tó ṣeṣe làákàyè ó ń ran àwọn àlejò lọ́wọ́ lórí àwọn èèyàn tiẹ̀ ṣọ́ra o kọ́ ọmọ o gbogbo tí mò ń sọ yìí ó ń bẹ nínú ìwé tí Clapperton gangan fún rẹ̀ kọ ó sì ń bẹ nínú tí Reverend Samuel Johnson kọ àti àgbà pọ̀lọpọ̀ àwọn àgbà òpìtàn. Oníkòyí ní ọ̀dà ayékáyé àti ìwà ìkà àwọn Ọ̀yọ́ ni tí kì bá ṣe bẹ́ẹ̀ kò yẹ ká yájú sí bàbá wa gbogbo alágbàpá láàfin bàbá wa. ìran rẹ̀ ti ràn ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀ ibòmíì gan nígbò rí báyìí ọ̀dà kí ló kù tá a ṣe Oníkòyí ní pé a pèpè báyìí lóníkòyí ṣe fọ́n ìpè síta káàkiri gbogbo tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin Ọ̀yọ́ ó pe gbogbo àwọn ìlú àtàwọn tí ń bọ́ bàájà àtàwọn tí ń dìtẹ̀ nígbà wọ́n pè wọ́n ọjọ́ àpàdé pé òǹkàlùkù ń sọ tiẹ̀ bẹ́lẹ̀ bá rojọ́ ìyà táyọ̀ Ọ̀yọ́ fi ń jẹ wá pọ̀ bẹ́lẹ̀ bá rojọ́ àwọn ìlàrí ọba ẹni ibú ni wọ́n bẹ́lẹ̀ bá rojọ́ nígbà yóò tòrò bó lẹ́sẹ̀ fẹ́ kàrin ti wó tòrò mọye ọba tẹ́ ẹ ti pa mọye tẹ́ ẹ ti dẹ́wò lọ́yọ̀ọ́ bẹ́lẹ̀ bá rojọ́ wọn níṣẹ́ rántí o jẹ́jẹ́ l'Àfọ̀njá jókòó ẹ̀yin lẹni kẹ́ wá lo ogun ẹ̀yin lẹ fẹ́ tán ẹ lọ́ fa wàhálà o tá a ṣe àtìlẹ́yìn fún Àfọ̀njá lọ ọ̀ràn náà ni ọ̀tán lẹ̀ yìí o báyìí ni nǹkan ṣe rí tó ní kálukú ń ro ẹjọ́ tó ṣe pé nígbà ń wá ro ẹjọ́ tán ọ̀dà o Aláàfin mẹ́jọ ó tù ò lé wá bàbá ẹ máa wá àṣìṣe o kẹ́ tún máa wo nǹkan o bí ọ̀rọ̀ bá délẹ̀ tọ́rọ̀ bá le gbé ipò lẹ̀ ẹ bá ń wá àtúnṣe o gbọ́dọ̀ sin ìlú ni o fẹ́ sin ìlú Aláàfin ò lè lọ Aláàfin ò lè rán Basọ̀run lọ kò lè ránú àwọn Ọ̀yọ́mèsì lọ Aláàfin wá rán Ìlàrí ọ̀ràn lọ bá wọn gbogbo àwọn ọba abẹ́ rẹ̀. Ìlàrí. mọ̀ dé o kẹ́ ẹ wo àṣìṣe o. ọ̀dà o Ìlàrí tí bàbá mi Aláàfin Ọ̀yọ́ rán wá ẹ dìde o ẹ bá gbogbo ilé sọ̀rọ̀ ká mọ̀ tí
ẹ fẹ́ bá wa sọ kí ni bàbá wa Aláàfin ní kẹ́ ẹ wí nígbà tí Làrí ó dìde tí ó sọ̀rọ̀ bàbá kìtẹ̀ ló kọ yín gan ó kọ yín Làrí tí a bá rẹ wá orúkọ tèmi ni Káfílé Gbọ̀nyìn. Káfílé Gbọ̀nyìn kí ni túmọ̀ yín bàbá. máa ní Káfílé Gbọ̀nyìn ẹja àjọ fíbẹ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Oníkòyí ní òyìnbó sọ̀gbọ́n nǹkan Káfílé Gbọ̀nyìn ọ̀dà pàṣẹ pé Káfílé làwa náà wàá jọ fi lé bí kú ló lóko ni bí tàkúté ni à ń jèkúrú kọ́tẹ́ láwo ẹ tó ń gbọ́wọ́ rẹ̀ sáwo tá a bá padà sọ́dọ̀ yín àwa ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yà bí tẹ́ ẹ̀ sọ fún wa kọ́ tó bá ṣe gbégbé ẹ̀ ni o tó o bá wá dọ̀yọ̀ lọ sọ fún bàbá gbogbo àwọn pátá sí bẹ́ẹ̀ lọ sọ fún bàbá wa ikú bàbá yèyé o níjà ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ láàrin àwa àti wọn kó máa lo bẹ́ẹ̀. báyìí ni ìjà yín lọ bẹ́ẹ̀ títí di òní ìdínú o Aláàfin Májòótú ń ló pe òyìnbó kó gba òun kọ́bọ̀ ń báwọn èèyàn sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àtàwọn olùwádìí ìjìnlẹ̀ ńlá sì ń ṣiṣẹ́ lórí rẹ̀ yìí pé kí lè àwọn Ọ̀yọ́mèsì gbà lérò kí ni Aláàfin gbà lérò ńgbà náà tó ṣe pé irú Ìlàrí pẹ̀lú orúkọ bẹ́ẹ̀ ni wọ́n gbé dìde lásìkò tó ṣe pé bàbá tiẹ̀ fẹ́ ránró á tiẹ̀ jẹ́ ká parí ọ̀rọ̀ ká fọwọ́ èyìnbó nípẹ́ni tá a bá tà bíbọ́ lèyìnbó máa bọ̀ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ìdí nù tó ṣe yí pé ọ̀rọ̀ yìí fi dojúrú ńjọ́ náà lọ́hùn tó ń kálukú wọn fi takú wípé àwọn ò tó sin Aláàfin Ọ̀yọ́ àwọn ò tó sìn mọ́ torí wípé àtijọ́ fi lè gbọ́n. ọmọ méjì lásìkò tí eléyìí ń lọ lọ́wọ́ sọ gbàgbé pé ọjà Àpòmù ó ti bẹ̀rẹ̀ padà àwa níjà lọ́jà Àpòmù Ìjẹ̀bú ń wá Ọ̀yọ́ ń wá Ifẹ̀ ń wá Òwu ń wá so sì mọ̀ pé àwọn Òwu àwọn lálágbára tẹ́ ń dá kelúkelú lọ́jà Àpòmù àwọn láláṣẹ ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ ará Ìjẹ̀bú wá ra ata lọ́jà Àpòmù àwọn èèyàn ní ataare ni nígbà ọ̀rọ̀ ọjà ó gbé lọ nígbà ọgbọ́jà lọ ọjà tí wọ́n wọ̀n fún òpè nígbà tí ó di ọ̀run ó gbé ọjà padà wá bí tasàn náà ni ó gbé ọjà padà wá ọjà tó wọ̀n fún mi ò bàbá Òwu Olówu ọjà mi ò pé ó ní kíni ò pé wàhálà bá bẹ́ẹ̀lẹ̀ ibi tí wọ́n ti ń jà aláboyún wà lẹ́gbẹ̀ẹ́ aláboyún tó wà lẹ́gbẹ̀ẹ́ àdá tóun ó gbé tí Òwu ó gbé ọba aláboyún nínú aláboyún kú ò tọ́lẹ̀ ẹnu rẹ̀ tó sì jáde níta èèmọ̀ nílẹ̀ Yorùbá nǹkan kàyéfì kọ́lẹ̀ ẹnu aláboyún ó jáde báyìí ni wàhálà ṣe di tó di ìjà wọ́n bá pa ọ̀pọ̀lọpọ̀ àwọn Ìjẹ̀bú nígbà wọ́n pa àwọn Ìjẹ̀bú ẹ máa wo nǹkan ọ̀gbọ́n ní Ìjẹ̀bú wà lálàáfíà o nígbà wọ́n pa àwọn Ìjẹ̀bú tán wọ́n sá kú àsálà àléwọ̀ odò Ọ̀ṣun wọ́n padà sílé àwọn Ìjẹ̀bú wọ́n kẹ́jọ́ wọ́n sáà ní bàbá o àwọn náà lọ́ba wọ́n lọ bá Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú Àwùjalẹ̀ tí ń bẹ lórí àpèrè nígbà náà là ń pè ní Fùsẹ̀gbùwà kí mo pè Fùsẹ̀gbùwà nígbà wọ́n dọ́dọ̀ bàbá wa Àwùjalẹ̀ Fùsẹ̀gbùwà bàbá o ẹ wo ohun táwọn Òwu ṣe o Àwùjalẹ̀ ní ọ̀dà bẹ́ẹ̀ lẹ́nilẹ́ni Olówu ọ̀sọ́ nínú ó ti nẹni ọlọ́ba àwa kọ́ wọn lẹ́kọ̀ọ́ á jẹ́ wọ́n mọ̀ pé àwa súnmọ́kun asúnmọ́sà abóyìnbó ṣe èyí tí wọn ò rí rí láàfin bá wọn jà báyìí ni Àwùjalẹ̀ Fùsẹ̀gbùwà ló ṣe gbé olórí ogun kalẹ̀ jáyé báyìí ló ṣe gbé dìde tẹ́sí kó ọ̀pọ̀lọpọ̀ ọ̀bọ̀n tẹ́ ti fi ẹrú gbà lọ́wọ́ àwọn òyìnbó tẹ́ kó fún wọn wípé ẹ sígun báyìí ni wọ́n ṣe sígun o báwọn lọ fi ogun jẹ Òwu nígbà Olówu gbọ́ ọ̀rẹ́ rí pé Ìjẹ̀bú bí gbogbo èyí ọba tí ẹ bá mi jà Ìjẹ̀bú ní ọba mi jà wọ́n jagun kata níláárírí ni lólòwò Akínjọbí ó ti kọ̀ mọ tí wọ́n ń kó bọ̀ nígbà téyìí ń lọ lọ́wọ́ Olúwo Àyìnlá Lámúyè tó ṣe pé ó ti ń jowú àwọn Òwu tẹ́lẹ̀ tẹ́jọ pààlà ọwọ́ aránṣẹ́ lọ bá Ṣìngúsì ládóbí ẹyẹ wá ìyí tó ṣe ni wípé ránṣẹ́ lọ lé ìwọ àtàwọn Ìjẹ̀bú ẹjọ fọwọ́sowọ́pọ̀ tẹ́ ẹ bá fọwọ́sowọ́pọ̀ lórí Òwu ẹ lè ṣẹ́ wọn tó bá tásìkò tàbá bẹ̀rẹ̀ sí ní fi àwọn àwòrán àti àwọn máàpù hàn á jalè mọ bí ilẹ̀ Òwu John ti tó
ọ̀dà ẹ̀jẹ̀ ń gbé báyìí kó lè yé wa. òwú yìí bẹ̀rẹ̀ láti ibi tá à ń pè ní gbogbo bíi mọ́nà tán gbogbo bíi ẹrùn mu tá a máa lọ sọ́nà wò òwú nu gbogbo èmi ní gbogbo bíi kọ́lápọ̀ estate ilé akéde oríta Basọ̀run ìdí àpẹ́ òwú nu ibi tí ìdí Ìbàdàn wà òwú nu ibi ìdí Ògùngùn bíi tí NTA tọ́jẹ́ tẹlifíṣàn àkọ́kọ́ ní ilẹ̀ èèyàn dúdú tó tún fi ṣáájú àwọn míì ní Yúróòpù ibi tó wà ibẹ̀ ní ààlà òwú àti Ẹ̀gbá níjọ́un ó wá lọ bẹ́ẹ̀ gbogbo bíi odò Ògbèrè ó pààlà pẹ̀lú ilẹ̀ Ìjẹ̀bú tó fi wá lọ dé Ọ̀ṣun gbogbo èmi lodò Ọ̀ṣun gbogbo òwú ní bẹ ní gbogbo bẹ ń lọ tó fi lọ dé Òwú Òpólé tá à ń pè ní orílẹ̀ Òwú lónìí ẹ wo bí orílẹ̀-èdè Òwú ṣe tó ń jọ ọ̀nà wọn kàn wọ́n balẹ̀ pé ogun wo ló fẹ́ jà wá ogun wo ló fẹ́ jà wá báyìí ni nǹkan ṣe rí tó ṣe rí pé Ṣìngúnṣì wá ránṣẹ́ lọ nígbà tí Ọọ̀ni Ilé Ifẹ̀ gbọ́ Akínmóyèrú torí mò ń gbé wọnú ara wọn ni nígbà tó gbọ́ ó wá wò pé ọ̀dà kí ló tún kù tá a ṣe á fún yín lọ́mọ ogun sí i ọmọ ogun tá a fún yín sí i ogun ńlá lásìkò ìgbà náà wá ní Mọ́yẹ̀ Okùn Adé wà nínú àwọn tí wọ́n fi ṣọwọ́ pé kókó ogun lọ báyìí ni Òwu Ìjẹ̀bú àti Ifẹ̀ ní ẹ ṣe pawọ́pọ̀ o pé àwọn ọba Òwu jà ẹ wo tí Yorùbá fi ń ṣera wọn o. bẹ́ẹ̀ni Adésìnjì Oníkòyí ó lè pẹ́ álẹ̀ ní jà wọ́n bẹ́ẹ̀ bàbá wa máa jà wọ́n ogun tá ń bá wọn jà ogun ilé tó ń bára wọn jà nígbà tọ́rọ̀ rí báyìí wọ́n gbé ogun Olówu náà ò dúró Olówu ní kíni báyìí ni ìjà ṣe bẹ̀rẹ̀ àmọ́ sí ìyàlẹ́nu láti ọ̀nà jíjìn ìní àwọn akọni Òwu ìní wọ́n ti ń ré bọ́ gbàù ìní ìbọn mú wọn ti ń ré bọ́ báyìí ni Òwu ṣe ń sá padà bẹ́ẹ̀ ṣe ń bá wọn jà ìní wọ́n ń ṣẹ́gun Òwu lòun ń sá padà bẹ́ẹ̀ ṣe ń bá wọn jà wọ́n ń ṣẹ́gun Òwu ń sá padà. ìjà yìí lágbára o tó ṣe wípé ọwọ́ Ifẹ̀ àti Ìjẹ̀bú ó sì bẹ̀rẹ̀ sí ní dun Òwu báyìí wọ́n ń lé wọn tí wọ́n sì ń kó àwọn ìlú wọn tí wọ́n ń lé wọn tí wọ́n ń kó àwọn ìlú wọn títí tí Òwu tó fi dúró nígbà wá débì kan Òwu wá wòye pé ẹ wá síbẹ̀ ni Ìjẹ̀bú àti Ifẹ̀ ṣe lágbára tó ni bàbá Olówu kìí sí pé bẹ́ẹ̀ wọ́n ṣe lágbára tó ìjẹ́ ń gbé lọ́wọ́ ìbọn là ń pè ìlàsànù wọn ò lè súnmọ́ èèyàn tí wọ́n fi máa yìn kíní tí sì ń jáde lẹ́nu rẹ̀ yìí ná ni oró sì ní pẹ̀lú ọ̀dà bó wa la ṣe fẹ́ ṣe tá a fi lè rí ìwọ̀nsẹ́ pẹ̀lú ìbọn tìbọn wọn bá bẹ̀rẹ̀ sí ní ṣèjíròrò nínú ìjíròrò wọn wá rí wípé àtẹ̀ntí ó yìnbọn àtẹ̀ntí ó jà tó bá di òru tó kùnkùn bá bolẹ̀ àlèmọ́ rẹ̀ tá a fẹ́ yìnbọn mọ́ nígbà ó yá táwọn Ìjẹ̀bú àti Ifẹ̀ tí wọ́n ti wà lágọ̀ọ́ wọn báyìí ni àwọn Òwu wọ́n so ewé mọ́ra wọ́n bẹ̀rẹ̀ lójijì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ta ọfà tí wọ́n ya wo àgọ́ ibi tí àwọn Ìjẹ̀bú àti Ifẹ̀ wà wọ́n lé wọn o wọ́n fi òru gbàmílà wọ́n fi ṣẹ́gun wọn báyìí ni wọ́n ṣe lé wọn títí wọ́n lé wọn débi tá à ń pè ní Òjé yìí iná ẹ̀ ní Òjé tó gbajúmọ̀ nìbàdàn tí ọjà ńlá ń bẹ ń bẹ wọ́n lé wọn kọjá abẹ wọ́n wá lé wọn dé Lábìrán wọ́n lé wọn débi tá à ń pè ní Ìbàdàn àti Òjé àti Ìbàdàn àti gbogbo Yẹmẹtúngbà náà ìlú Ẹ̀gbá ni ìdíwò tó bá dé gbogbo Abẹ́òkúta Ẹ̀gbá Aláké ètò kápẹ́lẹ̀ ń bọ̀ o ètò kan ń bọ̀ tá à ń ṣe tá à ń pa yamọ rẹ̀ lọ́wọ́ tó ṣe pé àwọn ọmọ bíbí ilẹ̀ Ẹ̀gbá ni wọ́n ṣe ìbẹ̀lẹ̀ ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ kan tá à tún gbọ́ rí gbogbo àwọn ìlú tá à ń sọ tó wà ní Ìbàdàn tó ti di àdúgbò lónìí yìí ń bẹ ní Abẹ́òkúta tó jẹ́ àwọn ìlú Ẹ̀gbá jọ̀hún nígbà wọn wá lé wọn débẹ̀ ibẹ̀ wọn ti ráyè dúró ẹ wá wo kinní kan lásìkò tí ọjà ń jẹ Òwu yìí àwọn Ẹ̀gbá ò bá wọn dá sí wọ́n sì jọ pààlà ni wọ́n súnmọ́ra wọn púpọ̀ wọn ò bá wọn dá sí torí pé ìlú Òjé sí olúùlú Òwu nígbà náà bóyá lèèyàn kò lè ju ìrìn ìṣẹ́jú 5 pé lọ sí ìṣẹ́jú 10 tá a bá gbé ọkọ̀ nísìn láàrin ìṣẹ́jú 2 sí 3 ọkọ̀ ó ti débẹ̀ níjọ́ mọ̀ ń sọ káwọn bó ṣe súnmọ́ra wọn tó wọn ò bá wọn dá sí wọ́n ń wo Òwu ni wípé ìjà wọn ni tíjà bá lè jẹ wọ́n kọ́ jẹ wọ́n ṣe wá rí wípé wọ́n ti lé àwọn Ìjẹ̀bú wo orílẹ̀ tiwọn sọ pé àwọn ìlú tí mo sọ lọ́ìjẹtanu o tí mo ní pé kọ̀ọ̀kan wọn sì ń gbádùn ṣe ń gbádùn ẹ wo bó ṣe ń bẹ̀rẹ̀ o
nígbà wá rí báyìí a tún wá ń pẹ nìkan ẹ ti ń ṣàtìlẹ́yìn fún Ifẹ̀ torí pé Ifẹ̀ làwọn baba ńlá tiẹ̀ ti wá. Adékọ́lá Tẹ̀lú ọmọlúwo Gbàgídá ni ṣùgbọ́n ibi tó pàgọ́ sí tó sọ di ìlú orí ilẹ̀ ẹkùn èpo Aláàfin Ọ̀yọ́ ló níbẹ̀ àmọ́ Ilé Ifẹ̀ ló ti wá. Mo rò pé ó ń dè ibẹ̀ kọ́ lọ́kọ́ dúró sí àmọ́ ń gbèsè pé ibi tí wọ́n ti rí ibi tí nǹkan ti ń sọ̀rọ̀ bí èèyàn odidi ọ̀rọ̀ tán Ìwó ń bọ̀ ìlú Ìwó ń bọ̀ lọ́jọ́ iwájú. Ọwọ́ alẹ́ tó kù tá a ṣe ìgbà yín gbá pé àwọn èèyàn lọ Ògbómọ̀ṣọ́ ni lọ káàkiri lọ Èjìgbò ni lọ Ẹdẹ ni lọ gbogbo àwọn tí ogun Fúlàní tó ti tú ìlú wọn àwọn ajagunta yín tó bá yín kó wọn tó jẹ́ àwọn ẹ̀yà tọ̀yọ́ ìbá yín ránṣẹ́ pé wọ́n kí wọ́n wá kún yín lọ́wọ́. Olúwo Gbàgídá náà ló tún bá wọn. Olúwo Lámúyè Àyìnlá níbẹ̀ lórí ìtẹ́ngbà náà. báyìí ló ṣe bá wọn ránṣẹ́ o tó sì pe ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni wípé ẹ máa bọ̀ o ẹ wá ran Ifẹ̀ àti Ìjẹ̀bú lọ́wọ́. ṣé o ti gbàgbé páwọn Ọ̀yọ́ tó ránṣẹ́ pé ìjà wọn ò ìjà pé wọ́n ń ta Ọ̀yọ́ ni Olówó Akíjọbí gbè lọ́jà Àpòmù. Fún sí ìyàlẹ́nu ẹni tọ́jọ́ lórí wọn tó légun wọn wá ń jọ́nà lọ́hùn a máa ń pe orúkọ rẹ̀ ní Olúyẹdùn. Olúyẹdùn yìí ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá ni ó kúrò nílọrin lẹ́yìn ikú bàbá rẹ̀ ọkọ lọ síbi kan tá à ń pè ní Òkò lẹ́gbẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ lọ́wà tó fi gbọ́ yí pé Olúwo fi ránṣẹ́ sí pé tó lẹ́kùn èèpo ẹ wá ran Ifẹ̀ àti Ìjẹ̀bú lọ́wọ́ lórí Olúwo. Ajagunta ni wọ́n jẹ́ pé rẹ̀ Lákànlẹ̀ ń bẹ́nu wọn Olúyọ̀lé ń bẹ́nu wọn Adélakùn ń bẹ́nu wọn Tọ́kì Oníbùdó ń bẹ́nu wọn wọ́n pọ̀ báńbáńbáńbáń láwọn akọni agbeni bí ọjọ́ ń bẹ́nu wọn. Báyìí mo sì ń bọ̀ ńbẹ̀ lọ́la báyìí ni wọ́n ṣe jẹ́ pé Olúwo ni wọ́n jẹ́ pé Olúwo tí wọ́n sì wá darapọ̀ mọ́ ogun Ìjẹ̀bú àti Ifẹ̀. Ogun Ọ̀yọ́ ti dé o ogun Ọ̀yọ́ ó ti dé ogun Ìjẹ̀bú ogun Ifẹ̀ lórí orílẹ̀ Òwu. Ǹjẹ́ wọ́n wá ṣẹ́gun Olówu bí àbí Olówu ni wọ́n fi ọjà jẹ wọ́n? Ọmọ méjì èmi ò ní kú ẹ̀yin ò ní kú o ojú tẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ mi ò ní di. Ìtàn ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn ikú Àfọ̀njá rúkèrúdò ó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ gangan káwo ohun tí àwọn bàbá wa fi ń ṣera wọn tí wọn ò lè ṣera wọn lóṣùṣù ọwọ̀ kí wọ́n ronú wípé ibi tí onílé méjì bá ti ń jà àlejò ní òlùlẹ̀ wọn kẹ́yìn. tẹ́yìn bá fẹ́ pé o pé ẹ ní ìbéèrè àbẹ́fẹ́ dá sí ètò ẹ lè pè sórí +234 ní kẹ́ ẹ pè sí x023687432 ìní ẹ fi bá wa dá sétò lẹ́ẹ̀kan sí +234 x023687432 ìní ẹ fi bá wa dá sí ètò láti pẹ́ fẹ́ pè tààràtàrà ní local call ẹ lè pè sórí 08032885888 àmọ́ tẹ́ ẹ bá fẹ́ dá sí ètò tó gbórí WhatsApp lẹ fẹ́ pèsè ẹ pè sórí +234 náà látúkọ sójú agbágbé wa yẹn +2348023687432 ọmọ méjì ìbéèrè wo ló ní. bàbá ìgbà tó yìnbó Captain Clapperton yìí tó pè tó lọ bá Oníkòyí láti pè fún ìpàdé àlàáfíà láti fọwọ́ ṣọ̀kan tí ọba Ọ̀yọ́ wa tún wá lọ rán Ìlàrí wá tí Ìlàrí tó ṣiṣẹ́ tó rán Ìlàrí ni kó jẹ́ fún wọn ni pé káfílé gbọ́n ni àbókọ̀lá ní jẹ́ káfílé gbọ́n. torí nílẹ̀ Yorùbá àwọn orúkọ àwọn Ìlàrí kan ń bẹ tọ́pọ̀ tán bá ní ọba kò ṣe tán Ìlàrí a máa jẹ́ bẹ́ẹ̀ pé tó wù kẹ́ ẹ sọ o èmi Aláàfin ò tí ì ṣe tán ti yín lẹ̀ ń wí káfílé gbọ́n wípé ọ̀rọ̀ ti yín nù a sì jọ wà lẹ́nu rẹ̀ kò yẹ kí Aláàfin ọ̀rán rú Ìlàrí bẹ́ẹ̀ ó rí i pé Ìlàrí igun ò tí ì sọ̀rọ̀ bóyá ọ̀rọ̀ tí ọba tiẹ̀ wá sọ níjọ́ náà lọ́hùn bóyá kò bá tiẹ̀ wá ọ̀rọ̀ àlàáfíà ló bá wá àwọn náà ò jọ sọ̀rọ̀ torí pé orúkọ tó ń jẹ́ ó ti sọ irú iṣẹ́ tó fẹ́ jẹ́ fún wọn. sọ̀sì mọ̀pá Aláàfin náà ló bẹ òyìnbó Clapperton ńgbà náà yìí pé ó sì tún rí irú ọ̀pá Aláàfin kan ti bẹ̀ Aláàfin míì náà tó bẹ òyìnbó ọ wà á rí ibi tó wá pà wá yọrí sí nínú ìtàn yìí náà ni àwọn náà tiẹ̀ sì jìn mo rò pé ó ń dè é.
èmi rò pé tálàfin bá fẹ́ kí ọ̀rọ̀ yìí parí ni òun gan ló yẹ kó gbéra kó wá fún rẹ̀ àbí bẹ́ẹ̀ sọ́lẹ̀ kan pé kó rán kan nínú àwọn olóyè wá sí pàdé tó tó báyìí tó fi wá rán ìlàrí wá. ọ̀kàrẹ̀ aláàfin lè dìde kó wá fún ara rẹ̀ kìí ṣe èèwọ̀ aláàfin máa ń jáde nílùú nígbà náà bàbá wọ ní ìrìsà ní ìjáde nílùú àtàwọn ọba kan náà ń bẹ tí ìjáde kì í sọ apá ọ̀nì nìkan ní ìjáde àwọn ọba kan ń bẹ tí wọ́n yé kọjá inú ìlú àwọn kan ń bẹ tí wọ́n yé kọjá àlá ọ̀nì ìrìsà yé kọjá gbogbo agbègbè ààfin ni ẹnìkan kò sí rí kìí sí ìróòrùn ọ̀gbọ́dọ̀ kan lá níjọ́ odidi ọ̀rọ̀ bẹ ṣùgbọ́n aláàfin lè jáde tọ́lá aláàfin máa ń lo ogun ló ṣe jẹ́ pé aláàfin ní ń dáàbò bo ilẹ̀ Yorùbá ló lágbára ó máa ń lo ogun ó lè sígun lọ ibikíbi àmọ́ àìwá wá náà ó wá gbé ìlàrí wá ìlàrí tó wá ó kàn ní kó sọ yí pé tó bá jẹ pé ẹ̀rọ ń tọba wọ́n ti mọ̀ yí pé ká parí ẹ̀ wọ́n ti mọ̀ pé ìlàrí nù ọba ṣe tán ìlàrí nù. ìtumọ̀ ni pé ìlàrí kọ̀ọ̀kan tí ìṣẹ́wọ́ bá olóko ní bàbá ṣe máa ń pè lárí kọ̀ọ̀kan. ó sì nígbà tá à ń lò wọ́n ó nígbà tá à ń lò wọ́n pípé nìkan kọ́ orúkọ ìlàrí kọ̀ọ̀kan ó sì nírú iṣẹ́ tá a máa ń rán wọn. a jẹ́ pé ńgbà tó máa rán káfílẹ̀ gbọ̀n yìí tán fẹ́ kó jẹ́ náà ló kọ tán mú lọ sóun bàbá. ẹyin tó fẹ́ iná ẹ ọ̀pẹ bó lè pẹ́ àólè ó ṣe jàdílẹ̀ pé èpè tí èpè ò bá máa ja ìran Yorùbá ó rí gbogbo owó bí tó ti bẹ̀rẹ̀ wo bí títí ń dé jẹ́ ń gbé ìpè jẹ́ ń gbé pè ẹ kú alẹ́ o orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. orúkọ mi ni Àbáyọ̀mí láti ẹ̀ka lẹ́sà o. à ń gbọ́ yín kétékété. orúkọ mi ni Àbáyọ̀mí mo ń pè láti Anambra Ọ̀ka. à ń gbọ́ yín o. ẹ lè kó òǹbí móhùnmáwòrán yín àwa ń gbọ́ yín o. ìbéèrè mi nílé ìsà àwọn Yorùbá máa ń sọ kinní kan pé egbére wípé àwọn kankan wà tó ń pè légbére ṣé tó tọ́ nìkan ọ ní pé ọ máa ń gbé ẹni. lágbára ṣé tó tọ́ ni àwọn egbére yẹn wà kí wọ́n wà nígbó ni. a sọ̀rọ̀ lórí rẹ̀ ní abala àmọ̀dájú pẹ̀lú ògo Ọlọ́run nípa ọ̀rọ̀ ti egbére òun lágbára Ọlọ́run á yànnà náà ní abala àmọ̀dájú nípa ọ̀rọ̀ ti egbére ṣé lóòótọ́ ni bẹ́ẹ̀ ṣe béèrè pé ṣé lóòótọ́ ni egbére wà ṣé máa ń gbé ẹni lọ́wọ́ ìjẹ́ egbére sì tó ń bẹ láyé lásìkò ti wà àbí àlọ́ tiẹ̀ ní ọ̀rọ̀ egbére bóyá ara àwọn àlọ́ àti àròsọ ni ẹ̀ẹ́dẹ́ ẹ̀ bá rí ẹni egbére o kí lèèyàn fi ẹni egbére ṣe. yàrá yẹn máa fi lówó ni wọ́n ti máa sọ fún wa. bẹ́sẹ̀ máa ń sọ tó ti lé gbére rí. ó kọ ọyọkan bí èmi kọ ọyọkan sà. ọkọ kọ́lẹ̀ ọkọ kọ̀rọ̀lẹ̀ ọmọ ojú tó lé àmọ́ ń gbọ́ yín o. ìbéèrè kejì ni pé ẹ sọ̀rọ̀ nípa atẹ́gùn ìjì tó máa ń gbèyàn lọ ṣé kíní ẹ sì ń ṣẹlẹ̀ pé atẹ́gùn máa ń gbèyàn lọ fún ọdún méje àbí ṣé tó máa gbèyàn lọ fún ọdún méje àdẹ̀dùgbé padà wá. a gbọ́ pé ó ṣẹlẹ̀ lásìkò yìí a gbọ́ ipò ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ̀rí rẹ̀ wà tó ṣe pé àwọn àgbà sì tọpinpin rẹ̀ ẹ̀rí ẹ̀ wà ṣùgbọ́n a gbọ́ a fi bẹ́ẹ̀ gbúrò rẹ̀ yálà o bóyá wá ń ṣe o lọ́nà àwọn agbègbè tó súnmọ́ oko ọjẹ́ àtọ̀tọ̀ pépé lórí ẹ̀ ṣùgbọ́n lóòótọ́ ni àjà wà níjọ́hun tí máa ń gbé èèyàn lọ o àjà wà níjọ́hun mo rò pé ó ti re àjà wà níjọ́hun bí mo ti sọ ojú tó lé ṣé béèrè mi wà tá a bá fẹ́ dá sètò bá ṣe sọ fún wa ẹja a lè kàn sí wa lórí +2348023687432 bákan náà ẹ̀yin náà lè darapọ̀ máwọn tó ń ṣe alátìlẹyìn ètò yín ètò wa ìtàn Yorùbá torí kọ́mọ̀dé pé à ń gbádùn yín o ẹ̀rí pa àwọn kan ìlójú kẹlẹ́ mọ́ rí wa o kẹsì lè mọ́ rí wa gbọ́ kedere kò sí ọ̀nà tá a lè fi ṣe àtìlẹyìn fún àṣà àti ìtàn wa torí pé ojúṣe gbogbo wa ni kí àṣà àti ìtàn wa kó má bàa parẹ́ tá a bá rí ẹni tí kìíní jámọ́ tààtàrí torí pé ọjọ́ tí ń lọ bí àná òun ń lọ bí àti wọ̀. ẹ ṣé ẹ̀yin ara lé ǹjẹ́ títí ọ̀la tàtúnpá lórí ètò yín ètò wa ìtàn Yorùbá orúkọ tèmi ni Hasan Taiwo Ojútólé
dókòó ló kì í pé ó di ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run. tó mo kí ọmọdé o mo kí àgbà mo sì kí gbogbo àwa mùsùlùmí pátá pé a kú òǹgbẹ a sì kú ìmúra ọdún lágbára Ọlọ́run a ó tún pàdé lọ́la o ní apá kẹfà ìtàn lẹ́yìn ikú Àfọ̀njá a pàdé ní ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run lẹ́yìn náà bá fẹ́ ṣetán láti máa ṣe alátìlẹyìn ètò yín ètò wa Ìtàn Yorùbá ẹ lè pè mí o bí mo ṣe máa ń sọ sórí +234 +234 8023687432 ẹ lè pè mí sí orí rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo sì dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yà látìlẹ́yìn wa mo dúpẹ́ lọ́wọ́ lọ́balọ́ba mo dúpẹ́ lọ́wọ́ ìjòyè olùkọ́ àgbà ọ̀sọ́ ìtàn lásán bí kò sí pé ká kẹ́kọ̀ọ́ o èyí tó gbé wa ṣubú lọ́jọ́ sí kọ́mọ̀bà gbé wa ṣubú mo sì kí gómìnà wa ò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Ṣèyí Mákindé fún ti kọmíṣánná àti ètò àyíká àti agbègbè kọ́ọ̀ni àti àwọn nǹkan àlùmọ́ọ́nì nínú ilẹ̀kọ́ tó jáde láyé ilé ẹ̀ ní pé ká ṣe eré o ẹ rí i pé tá a bá wò àwa ètò tá a ṣe ní ìjẹta a sọ nípa wípé ọ̀rọ̀ àwọn bá fẹ́ gbẹ́ bọ́ o wọ́n ní wọ́n máa san 1,30,000 lẹ́yìn ìgbà tí iléeṣẹ́ tí ó ń gbẹ́ bọ́ o tí wọ́n ti san táàsì fún ìjọba dípò kíjọba ó pèsè omi fún gbogbo aráàlú kí wọ́n ṣètò bí omi ẹ̀rọ tìjọba bí ó ṣe máa yọ tó ṣe pé a sì máa rí àmọ́rómi mu tí ọmọ mówó wọlé káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ní kò yọbi kan tẹ́lẹ̀ ìpínlẹ̀ kankan lẹ̀ àti orílẹ̀-èdè wa Nàìjíríà dípò ká ṣe bẹ́ẹ̀ wọ́n ní kí ẹlẹ́kọ̀ọ́kan tó máa san 1,30,000 lórí pé wọ́n gbẹ́ bọ́ o lóòótọ́ 1,30,000 kéré o fún ẹni tó bá fẹ́ gbẹ́ bọ́ o pẹ̀lú owó jàbùràtà tí wọ́n ń gbà ṣùgbọ́n iléeṣẹ́ tí ń gbẹ́ bọ́ o ti ṣe kí ni o ó ti san owó fún ìjọba ṣáájú wọn tó máa ṣiṣẹ́ wọn àmọ́ kọmíṣánná tọ́rọ̀ ìwà gbèrú iná ló jáde láyé o ní àyà àná yìí tí gbogbo òkìsì kan èdè pé gbogbo tá a bá ṣe láyé o á dìtàn kì í wá ṣe ká má fi kú yọ kọmíṣánná o òun náà wò pé ọ̀nà wo láti lè pawó wọlé fún ìjọba ni o ìjọba máa ń ṣètò ó lè bá wa lára mu ó sì lè má bá wa lára mu bí ṣe máa ń rí náà nu ìkan míì ètò míì sì ń bẹ tíjọba lè ṣe lónìí tá a lè láàgbà gbogbo tí wàá dọjọ́ iwájú tó ṣe pé a mọ̀ pé torí tiwa náà ni ìjọba ṣe ṣe ìjọba ṣe máa ṣe nǹkan míì torí tiwa tó ṣe pé ìnira ni ó kó bá wa lábàá sọ pé a kọ́ ààbẹ̀ bó ṣe rí nù tó dẹ̀ mọ́ kí gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Ṣèyí Mákindé kó aráfẹ́ra kó ti kọmíṣánná tó jáde láyé bá a ṣe wáyé páàrí láàrin o ìṣẹ́bọ ìṣòògùn má fi ikú yọ èèyàn gbogbo apátápátá báyìí náà ni a lọ sí ọ̀run títí ọ̀la táàtò pàdé ní apá kẹfà ìtàn lẹ́yìn ikú Àfọ̀njá èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas ló ń kí wa lórúkọ bàbá mi ọwá òbòkun ilẹ̀ Ìjẹ̀ṣà yìí pé ejò kò ní rọ́ọ̀lù rè pé láyè kó dúró ire o. orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Lájí Abbas àpàtẹ ìtàn mọ́kúta o èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́ ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò olùkọ́ àgbà lónìí yẹn gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí dókè òkun ni wọ́n ń kan sára sí fún